àfikún tírílíọ̀nù 9 náírà 9 trillion naira owó ètò ìṣúná ọdún 2026 fún ìdí pàtàkì ni o. Ìjọba àpapọ̀ àti ilé ìgbìmọ̀ asòfin ṣàlàyé ọ̀rọ̀ sí gbòòrò ayé. Ẹ dáàbò bo ara yín. Ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi Àríwá CAN ló pàrọwà fáwọn ọmọ ẹgbẹ́ wọn bẹ́ẹ̀. Ikọ̀ ọmọ ogun ṣekú pa àwọn agbésùnmọ̀mí 3 náwó gan àwọn ajóléníná 2 nípínlẹ̀ Plateau. Èyí ga o. Akẹ́kọ̀ọ́ 4 jáde láyé fún bí ọkùnrin kan tó lọ fọmọ rẹ̀ sílé ẹ̀kọ́ ṣe gún àwọn akẹ́kọ̀ọ́ lọ́bẹ pa lórílẹ̀‐èdè Uganda. Bí àwọn àjọ NDLEA làwọn aṣèkọlù ṣe múra lọ ṣèkọlù nílùú Jos, gómìnà Mufwang ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Àwọn agbébọn ṣekú pa èèyàn 3 nínú ìkọlù tuntun lápá ẹkùn gúúsù Jos. Ìdí tí mo ṣe dúró lórí ọkọ̀ ayẹta lásìkò àbẹ̀wò ìbánikẹ́dùn rèé o. Gómìnà ìpínlẹ̀ Plateau ló yànnàná ohun tó fà á. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Sísàfikún tírílíọ̀nù 9 náírà 9 trillion naira owó ètò ìṣúná ọdún 2026 fún ìdí pàtàkì ni o. Ìjọba àpapọ̀ àti ilé ìgbìmọ̀ asòfin ṣàlàyé ọ̀rọ̀ sí gbòòrò ayé. Ààrẹ Bọ́lá Tinubu ti ké sí ilé ìgbìmọ̀ asòfin Nàìjíríà pé kó buwọ́lu owó tí iye rẹ̀ lé ní tírílíọ̀nù 9.9 trillion naira gẹ́gẹ́ bí àfikún ètò ìṣúná ọdún 2026 yìí. Ìjọba ní owó tí òun bá pa lórí èlé orí epo rọ̀bì látàrí ogun tí Amẹ́ríkà àti Israel ń gbé ti Iran àti owó tí òun bá yá lòun yóò fi gbọ́ bùkátà ètò ìṣúná náà. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ààrẹ ilé asòfin àgbà Godswill Akpabio ka lẹ́tà náà tí ààrẹ Tinubu kọ nípa àfikún níwájú àwọn asòfin. Tinubu ṣàlàyé nínú lẹ́tà náà pé ìgbésẹ̀ ọ̀hún kò sẹ́yìn ọ̀nà àti sin ọmọ Nàìjíríà dáadáa nípa pípèsè àwọn ohun amáyédẹrùn fún wọn. Lẹ́tà náà sọ síwájú sí pé àfikún owó náà yóò ran ìjọba lọ́wọ́ láti san àwọn gbèsè kan tó ti wà nílẹ̀. Ẹ̀wẹ̀, ilé asòfin ti wá buwọ́lu ẹ̀bẹ̀ ààrẹ náà báyìí tí ètò ìṣúná ọdún 2026 yìí sì ti di 68.32 trillion naira láti 58.18 trillion naira tí ààrẹ kọ́kọ́ dábàá rẹ̀ ṣáájú. Àwọn asòfin ọ̀hún sọ pé bíbuwọ́lu àtúnṣe sí ètò ìṣúná yìí yóò ran ìjọba àpapọ̀ lọ́wọ́ láti ṣe àwọn ojúṣe rẹ̀ fún àwọn èèyàn ọmọ Nàìjíríà àti láti ṣàtìlẹ́yìn tó yẹ fún ètò ìdìbò tí yóò wáyé lọ́dún 2027. Alága ìgbìmọ̀ ilé tó ń rí sí àfikún náà nílé asòfin Solomon Adéọlá ní àfikún ọ̀hún ṣe pàtàkì fún ọrọ̀ ajé Nàìjíríà látàrí ọ̀wọ́n gógó tó gbòde lásìkò yìí. Ṣáájú ní Tinubu ti kọ́kọ́ gbé 58.18 trillion naira lọ síwájú àwọn asòfin ọ̀hún lọ́jọ́ 19 oṣù kejìlá ọdún 2025, èyí tó pe orúkọ rẹ̀ ní Budget of Consolidation, Renewed Resilience and Shared Prosperity. Ààrẹ Tinubu sọ lọ́jọ́ náà pé ètò ìṣúná náà yóò mú kí ìjọba lè ṣe àwọn nǹkan tó yẹ fún ìgbáyégbádùn ọmọ Nàìjíríà. Gẹ́gẹ́ bí àwọn asòfin náà ṣe sọ, nǹkan bí ìdá 70% ohun tó yẹ kí ìjọba ṣe lọ́dún 2025 ní kò lè gbéṣe látàrí ọ̀wọ́n gógó, èyí tó mú kí àwọn iṣẹ́ náà tún fì sínú owó tó yẹ kí ìjọba ná lọ́dún 2026 yìí. Díẹ̀ lára àwọn ohun tó wà nínú àfikún náà ni àwọn nǹkan tó wà nínú owó tí àwọn asòfin buwọ́lù bíi 8.96 billion naira fún àtúnṣe ọ̀nà Calabar sí Maiduguri àti ti Maiduguri sí Sokoto. Ní ẹ̀ka ètò ìlera, ìjọba ṣe àfikún 482.76 billion naira sí ètò ìṣúná rẹ̀. Lára owó tí wọ́n yà sọ́tọ̀ fún ẹ̀ka ètò ìdájọ́ ní 98.5 billion naira fún ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn, 36.7 billion naira fún ilé ẹjọ́ tó ga jùlọ àti 268.54 billion naira fún yíyan àwọn adájọ́ tuntun ṣáájú ètò ìdìbò ọdún 2027. Àwọn asòfin náà sọ pé èyí ṣe pàtàkì nítorí àwọn adájọ́ ni yóò yanjú gbogbo kùdìẹ̀kudiẹ tó bá súyọ lẹ́yìn ètò ìdìbò náà lọ́dún 2027. Wọ́n ní ìgbàgbọ́ wà pé $10 yóò gun orí àgbá epo rọ̀bì kan lágbàáyé, èyí tí yóò pa owó tí iye rẹ̀ tó 2.592 trillion naira wọlé sápò ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà. Ẹ dáàbò bo ara yín. Ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi Àríwá CAN ló pàrọwà fáwọn ọmọ ẹgbẹ́ wọn bẹ́ẹ̀. Ẹgbẹ́
ọmọlẹ́yìn Kristi kan lọ́jọ́bọ̀ Thursday sọ wípé àwọn Kristẹni apá ẹkùn àríwá orílẹ̀-èdè gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ tó yẹ láti dáàbò bo ara wọn tako ìkọlù lemọ́lemọ́. Ìkéde náà ló wáyé lẹ́yìn ìkọlù ọjọ́ àìkú Sunday sílùú Angwan Rokuba níjọba ìbílẹ̀ àríwá Jos nípínlẹ̀ Plateau. Ìṣẹ̀lẹ̀ náà èyí tó wáyé ní déédéé aago 8 alẹ́ níbi tí ó lé ní 20 èèyàn ti pàdánù ẹ̀mí wọn tí ọ̀pọ̀ èèyàn míì sì farapa. Lẹ́yìn ìkọlù náà olú iléeṣẹ́ ológun ta àwọn ikọ̀ ológun lólobó láti wà lójú lalákànfin sọrí ṣáájú ayẹyẹ ọdún àjíǹde tí wọ́n sì fi dá àwọn ọmọ Nàìjíríà lójú nípa ètò ààbò tó gbópọn. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lásìkò ìpàdé ìparí oṣù lọ́jọ́ ìṣẹ́gun Tuesday l'Àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa, adarí lẹ́ka ètò ìròyìn ọ̀gágun Michael Onocha fi dá àwọn aráàlú lójú nípa wíwà lójú lalákànfin sọrí àwọn ikọ̀ ológun lásìkò ayẹyẹ ọdún àjíǹde. Ṣùgbọ́n ẹni tó ń bá ìròyìn Saturday Punch sọ̀rọ̀, alága ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ wa láwọn ìpínlẹ̀ àríwá 19 àti lólú ìlú ilẹ̀ wa l'Àbújá, Joseph Ayab sọ wípé ládùrú bí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ṣe tún peléke sí àti ìṣòro ètò ààbò tó ń wáyé lemọ́lemọ́, sọ wípé àwọn Kristẹni kò ní fààyè gba ìbẹ̀rù. Ó sọ wípé àwọn aṣekúpani náà kì í ṣe àwọn ẹ̀mí èèyàn làwọn aṣekúpani náà. Ó ní wọ́n lè lé èèyàn lókè ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn àwọn bá kóra wọn jọ, ó ní àkókò kan bọ̀ tí àwọn èèyàn yóò máa lépa àwọn aṣekọlù tó ń lé wọn. Ó ní kí gbogbo adarí ìjọ sọ fún àwọn ọmọ ìjọ wọn pé gbogbo ìranù náà ti tó gẹ́. Ayab sọ pé ẹgbẹ́ náà kò ní sọ ètò ìgbésẹ̀ tó ní lórí ètò ààbò. Ó ní inú ń bí àwọn gan pẹ̀lú ìṣekúpani náà àti bí ìjọba àti àwọn àjọ elétò ààbò kò ṣe tọpinpin sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani náà. Ẹgbẹ́ náà ké sí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láti má ṣe káàárẹ̀ ọkàn. Ikọ̀ ọmọ ogun ṣekú pa àwọn agbésùnmọ̀mí 3 náwó gan àwọn ajóléníná 2 nípínlẹ̀ Plateau. Ikọ̀ ológun JTF nípínlẹ̀ Plateau Operation Enduring Peace ti ṣekú pa àwọn agbésùnmọ̀mí 3 tí wọ́n sì fi gbòòrò òfin gbé àwọn 2 tó fẹ́ gbìyànjú láti dáná sun àwọn ilégbèé nípínlẹ̀ náà. Ọ̀gá àgbà fétò ìròyìn àjọ JTF Captain Chinozo Ote sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan lọ́jọ́ Ẹtì Friday. Gẹ́gẹ́ bó ṣe wí, ikọ̀ ológun náà ló ń ṣiṣẹ́ láti mú àlàáfíà padà bọ̀ sípò níjọba ìbílẹ̀ àríwá Jos lásìkò iṣẹ́ ààbò nílùú Dutse Uku náwó gan àwọn 2 tí wọ́n díbọ́n bíi àwọn àjọ elétò ààbò nígbà tí wọ́n ń kópa nínú wàhálà rògbòdìyàn àti dídáná sun ilé. Ó sọ wípé àwọn afurasí náà tí wọ́n wọ aṣọ dúdú ti ṣe bẹ́ẹ̀ wà nínú àhámọ́ nígbà tí àwọn èèyàn 2 pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ó tẹ̀ sọ wípé nínú iṣẹ́ ààbò mìíràn ní Karim níjọba ìbílẹ̀ Wase, ikọ̀ ológun dènà ogunlọ́gọ̀ àwọn agbésùnmọ̀mí tí wọ́n sì ṣekú pa àwọn agbésùnmọ̀mí 3. Ó fi kún pé àṣeyọrí náà tẹ̀lé dídarí ikọ̀ agbógun ti ìgbésùnmọ̀mí nípasẹ̀ àṣẹ olórí òṣìṣẹ́ ikọ̀ ológun orí ilẹ̀ lówùúrọ̀ ọjọ́bọ̀ Thursday, èyí tó ti ń ró ètò ààbò ìpínlẹ̀ náà lágbára sí. Ó ṣe ní láàánú pé kàkà kí ààbò tó mẹ́hẹ́ dínkù níṣe ló ń le kókókó sí lójoojúmọ́. Èyí ga o, akẹ́kọ̀ọ́ 4 jáde láyé fún bí ọkùnrin kan tó lọ fọmọ rẹ̀ sílé ẹ̀kọ́ ṣe gún àwọn akẹ́kọ̀ọ́ lọ́bẹ pa lórílẹ̀‐èdè Uganda. Àwọn ọmọ 4 tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 2 sí ọdún 3 ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn o fún bí ọkùnrin kan ṣe gún wọn lọ́bẹ pa ní iléèwé ní ìlú Kampala, olú ìlú orílẹ̀-èdè Uganda. Ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ti wáyé ní ilé ẹ̀kọ́ jẹ́lé-òsinmi kan nílùú náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Uganda sọ pé afurasí tó hùwà láabi náà ló jẹ́ ọkùnrin ẹni ọdún 39 39 years. Wọ́n ní afurasí ọ̀hún lo ọ̀bẹ tó ju ẹyọ kan lọ láti fi ṣe iṣẹ́ láabi àti pé níṣe ni àwọn ọmọ náà ọkùnrin 3 àti obìnrin kan dágbére fáyé lẹ́sẹ̀kẹsẹ̀. Àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá ìlú náà fi sójú òpó Twitter wọn sọ pé ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ afurasí náà tó sì ti wà ní àhámọ́. Ọ̀pọ̀ àwọn òbí tí inú ń bí ni wọ́n fẹ́ yabo ọkùnrin náà kí àwọn ọlọ́pàá tó fi gbòòrò òfin gbé. Wọ́n ní ìwádìí tí ń lọ láti mọ ohun tó mú afurasí náà hùwà tó wù àti láti ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ nípa rẹ̀ àti gbogbo ohun tó lè ṣe ìrànwọ́ fún ìwádìí wọn lórí ìṣẹ̀lẹ̀ láabi náà. Àwọn fọ́nrán fídíò tó gba orí ayélujára ṣàfihàn bí ọ̀pọ̀ èèyàn tó ń bínú tí ìgbàgbọ́ wà pé wọ́n jẹ́ òbí àwọn akẹ́kọ̀ọ́ wà káàkiri iwájú ilé ẹ̀kọ́ náà pẹ̀lú èròǹgbà
láti rí ọmọ wọn. Kawala sọ pé afurasí náà ti ṣáájú lọ sí ilé ẹ̀kọ́ náà ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ láti lọ béèrè nípa fífi ọmọ rẹ̀ sílé ẹ̀kọ́ náà tí wọ́n sì ní kó padà wá lọ́jọ́bọ̀ Thursday. Lẹ́yìn tó padà sílé ẹ̀kọ́ náà ló lọ san owó ìgbaniwọlé tí wọ́n ní kó san. Lẹ́yìn èyí ló lọ ṣe ìkọlù sáwọn akẹ́kọ̀ọ́ tó sì pa 4 nínú wọn lójú ẹsẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ní nǹkan bíi aago 11 òwúrọ̀ ní àwọn ọlọ́pàá gba ìpè lórí ìṣẹ̀lẹ̀ aburú ọ̀hún tó sì dájú pé ó ti wáyé kí wọ́n tó pe àwọn ọlọ́pàá. Agbẹnusọ ọlọ́pàá náà fi kún pé àwọn akẹ́kọ̀ọ́ 10 míì tó wà ní ilé ẹ̀kọ́ Gaba Early Childhood Development Program School lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ni wọ́n ti dá padà fáwọn òbí wọn. Àwọn tó ń ṣe ìwádìí sì wà ní ilé ẹ̀kọ́ náà tí Kawala sì sọ pé àwọn máa fi ìròyìn bí ìwádìí bá ṣe ń lọ ní agbègbè náà kéde láìpẹ́. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Abbas Yakada ti ṣe àbẹ̀wò sí ilé ẹ̀kọ́ náà tó sì rọ àwọn aráàlú láti fi ọkàn balẹ̀ tí àwọn ọlọ́pàá yóò sì máa tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wọn. Níṣe ni gbogbo ìta ilé ẹ̀kọ́ náà níbi tí àwọn òṣìṣẹ́ kan dúró sí pàlọ́lọ́. Ìṣẹ̀lẹ̀ náà ló ti dá ìbẹ̀rùbojo sọ́kàn àwọn èèyàn káàkiri orílẹ̀-èdè ọ̀hún fún báwọn èèyàn ṣe ń kọminú lórí ààbò àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè náà. Bí àwọn àjọ NDLEA làwọn aṣèkọlù ṣe múra lọ ṣèkọlù nílùú Jos, gómìnà Mufwang ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mufwang ti jẹ́ kó di mímọ̀ pé àwọn agbébọn tó lọ́wọ́ nínú ìkọlù àìpẹ́ tó wáyé nílùú Jos múra gẹ́gẹ́ bí àwọn àjọ tó ń gbógun ti egbògi olóró NDLEA lójúnà láti wọlé sí wọn lára ṣáájú kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀. Ẹ̀wẹ̀, gómìnà ti jẹ́ kó di mímọ̀ pé wọn kò tí ì náwó gan àwọn aṣeláàbí tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní Angwan-Rukuba níjọba ìbílẹ̀ àríwá Jos lọ́jọ́ àìkú Sunday, èyí tó dá ẹ̀mí àwọn èèyàn 28 légbodò tí ọ̀pọ̀ àwọn èèyàn sì farapa. Lọ́jọ́bọ̀ Thursday, ààrẹ Bọ́lá Tinubu ṣàbẹ̀wò ìbánikẹ́dùn sí ìpínlẹ̀ Plateau níbi tó ti pàdé pọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí olùfarakásá, àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àtàwọn òṣìṣẹ́ ìjọba tó sì darí àjọ elétò ààbò láti nawọ́ gan àwọn tó lọ́wọ́ nínú ìkọlù burúkú náà. Nígbà tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò òṣèlú lónìí Politics Today lórí ìkànnì Channels TV lọ́jọ́ Ẹtì Friday, Mufwang ṣàlàyé pé àwọn aṣèkọlù náà díbọ́n bí ikọ̀ elétò ààbò láti tan àwọn aráàlú jẹ àti láti ṣe àwọn aráàlú náà ní jàǹbá. Níṣe ni àwọn agbésùnmọ̀mí náà kó sínú aṣọ àjọ NDLEA tí wọ́n sì sọsẹ̀ láabi wọn. Ó ní nígbà tí wọ́n ó fi mọ̀ pé àwọn ikọ̀ náà kì í ṣe ojúlówó àjọ NDLEA, nǹkan ti bàjẹ́ lọ jìnnà ṣáájú kí wọ́n tó tarají láti lépa àwọn aṣèkọlù náà, ṣùgbọ́n ó ṣe ní láàánú pé àwọn aṣèkọlù náà na pápábùrà. Gómìnà ṣèkìlọ̀ pé àwọn àfojúsùn aṣèkọlù náà ni láti da ìpínlẹ̀ rú àti láti yẹpẹrẹ ìdàgbàsókè àlàáfíà. Àwọn agbébọn ṣekú pa èèyàn 3 nínú ìkọlù tuntun lápá ẹkùn gúúsù Jos Masho. Ìṣẹ̀lẹ̀ burúkú tún bẹ́ sílẹ̀ nípínlẹ̀ Plateau bí àwọn agbébọn ṣe ṣèkọlù sí Nyango Yale níjọba ìbílẹ̀ gúúsù Jos tí wọ́n sì ṣekú pa àwọn èèyàn 3 nínú ìkọlù tó wáyé lálẹ́ ọjọ́ Ẹtì Friday. Àwọn oṣojú mi kòró àtàwọn aráàlú sọ wípé àwọn aṣèkọlù náà ya wọ ìlú ní déédéé aago 11 alẹ́ kù 20 ìṣẹ́jú lọ́jọ́ Ẹtì Friday tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ ṣáájú kí wọ́n tó na pápábùrà wọnú òkùnkùn lọ. Riwang Tenwong, akọ̀wé ẹgbẹ́ Birom Youth Mothers Association BYM, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn nílùú Jos. Wọ́n ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó burúkú púpọ̀ jù. Ó kọ̀rọ̀ ojú sí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Ó sọ wípé ìṣẹ̀lẹ̀ náà tún ṣàfihàn ìkọlù aláìlọ́pọlọ sáwọn aráàlú aláìṣẹ̀ tó ń ṣiṣẹ́ òòjọ́ wọn. Tenwong sọ wípé ìṣẹ̀lẹ̀ ìkọlù sílùú àwọn gbọ́dọ̀ dópin. Wọ́n ké sí àwọn àjọ elétò ààbò láti gbé ìgbésẹ̀ kan mọ́kòbó kí wọ́n sì fojú àwọn aṣeláàbí náà wíná òfin. Ó rọ àwọn aráàlú láti wà lójú lalákànfin sọrí ní ìjọba ìbílẹ̀ gúúsù Jos, Riyom àti Bakin. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mufwang ti ṣáájú jẹ́jẹ́ pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìkọlù bẹ́ẹ̀ kò ní tẹ̀síwájú mọ́ láì jẹ́ mímójútó. Ó darí àwọn àjọ elétò ààbò láti nawọ́ gan àwọn tó bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìtàjẹ̀sílẹ̀ àìpẹ́ yìí. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín. Ó wá dójú ẹ̀ báyìí o. Àwọn agbésùmọ̀mí tún ṣèkọlù sílùú Kaduna. Wọ́n tún jí àwọn olùgbé ìlú 10 sá lọ.
kàkà kí ètò ààbò tó mẹ́hẹ̀ yìí máa dínkù níṣe ló tún le koko sí i lójoojúmọ́. Àwọn afurasí agbébọn ti jí èèyàn 10 gbé sá lọ tó fi mọ́ àwọn èèyàn 7 nínú ìdílé kan náà ní Unguwar Sabontiti lójú ọ̀nà Katari Hayin Dam níjọba ìbílẹ̀ Kachia nípínlẹ̀ Kaduna. Àwọn olùgbé ìlú Katari sọ wípé ìkọlù náà wáyé ní dédé aago 9:30 alẹ́ kọjá lọ́jọ́bọ̀ Thursday. Wọ́n sọ pé àwọn aṣekọlù náà tí wọ́n dì àmọ́ra ohun ìjagun ìbọn ṣe bẹ́ẹ̀ ya wọ agbo ilé ìgbé kan tí wọ́n sì jí àwọn èèyàn 7 nínú ìdílé kan náà sá lọ ṣáájú kí wọ́n tó tún lọ sí àwọn ilé tó wà lágbègbè níbi tí àwọn olùgbé ìlú 3 míì ti jẹ́ jíjígbé sá lọ. Àwọn aṣekọlù náà ló ti ṣáájú sọsẹ́ láabi wọn ní ìdákẹ́jẹ́ láì síná ìbọn bolẹ̀, ṣùgbọ́n tí wọ́n bẹ̀rẹ̀ sí ní síná ìbọn bolẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kúrò nínú ìlú pẹ̀lú àwọn olùfarakásá tí wọ́n jí gbé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n sọ pé àwọn agbébọn ọ̀hún ni wọ́n ya wọ ìlú náà lógúnlọ́gbọ̀n tí wọ́n sì yí agbègbè ilé àwọn ká ṣáájú kí àwọn kan nínú wọn tó wọlé tí wọ́n sì jí mọ̀lẹ́bí àwọn lọ. Nígbà tó yá ni wọ́n tún bọ́ sínú ilé mìíràn tí wọ́n sì tún jí àwọn èèyàn 3 lọ. Orúkọ àwọn mọ̀lẹ́bí náà nìwọ̀nyí: Jumai Amos, Barnabas Amos, Iko Amos, Eunice Amos, Eshiwa Amos àti Godwin Amos. Nígbà tí àwọn olùfarakásá 3 yòókù sì ń jẹ́ Bagudu Damisa, Evelyn Damisa àti Alfred Iriyo. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, ilé ọ̀gá ọlọ́pàá DPO kan súnmọ́ agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, èyí tí wọ́n gbàgbọ́ pé òun ló fà á tí wọn kò fi síná ìbọn bolẹ̀ lákọ̀ọ́kọ́ lójúnà láti dènà ariwo. Adarí ìlú náà, ẹni tó ní kan forúkọ bòun láṣìírí náà tún fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà múlẹ̀, sọ wípé gbogbo ìgbìyànjú lójúnà láti kàn sí àwọn àjọ elétò ààbò lákòókò náà ló já sí pàbó. Ó ní lójú ẹsẹ̀ tó ń gba ìpè pàjáwìrì náà ló ń gbìyànjú láti ké sí àwọn òṣìṣẹ́ elétò ààbò, ṣùgbọ́n ìlà aago ìbánisọ̀rọ̀ wọn ò lọ. Àwọn olùgbé ìlú ló tún yá lọ sí ilé àwọn tí àwọn agbébọn ṣèkọlù sí lówùúrọ̀ ọjọ́ Ẹtì Friday láti bá mọ̀lẹ́bí àwọn olùfarakásá náà kẹ́dùn. Ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé àwọn ikọ̀ elétò ààbò ti bẹ̀rẹ̀ iṣẹ́ gbígbọn inú igbó yẹ́bẹ́yẹ́bẹ́ lójúnà láti dóòlà àwọn olùfarakásá náà. Ìdí tí mo ṣe dúró lórí ọkọ̀ Ayẹta lásìkò àbẹ̀wò ìbánikẹ́dùn rèé o. Gómìnà ìpínlẹ̀ Plateau ló yànnàná ohun tó fà á. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang ti yànnàná ọ̀rọ̀ ìdí tó fi dúró sórí ọkọ̀ Ayẹta lákòókò tó ń bá àwọn aráàlú sọ̀rọ̀ lásìkò àbẹ̀wò rẹ̀ sílùú Angwarukuba lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìkọlù tó mú bí 30 ẹ̀mí èèyàn lọ lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ Ìmọ̀-ọ̀pẹ. Mutfwang, ẹni tó ṣàbẹ̀wò sí ìlú náà lọ́jọ́ Ajé Monday láti bá àwọn olùgbé ìlú tó wà nínú ìbànújẹ́ tó ń fẹ̀hónú hàn lórí ìkọlù náà. Gómìnà ọ̀hún ló dúró nínú ọkọ̀ Ayẹta láti bá àwọn olùgbé ìlú sọ̀rọ̀, èyí tó dá awuyewuye sílẹ̀ lórí ìtàkùn ayélujára. Ẹni tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán Channels Television lọ́jọ́ Ẹtì Friday, gómìnà sọ wípé ìgbésẹ̀ ìpinnu náà ló wà fún ìríran nìkan o. Ó jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ náà ló fún òun láǹfààní láti dúró níbi tó ga láti bá ọ̀gọ̀rọ̀ àwọn èrò sọ̀rọ̀. Ó ṣàlàyé pé àwọn èrò ti fi dá òun lójú nípa ààbò wọn bí òun ṣe bá wọn sọ̀rọ̀. Ó fi kún un pé bí òun ṣe bá àwọn èrò náà sọ̀rọ̀ ara dẹ̀ wọ́n, pé òun wà níkàlẹ̀ tí wọ́n sì fi dá òun lójú pé kò ní sí ìpalára. Ẹ̀wẹ̀, gómìnà ọ̀hún koro ojú sí ìhà tí àwọn èèyàn orí ìtàkùn ayélujára kọ sí ìṣẹ̀lẹ̀ náà. Ó fẹ̀sùn àìṣedéédé ìṣinilọ́nà kan àwọn tó tako ìgbésẹ̀ rẹ̀. Ó tẹ̀síwájú nípa fífikún ọ̀rọ̀ rẹ̀ pé ẹ lè rí báyìí pé orí ìtàkùn ayélujára lè mú ìpín tàbí agbẹnu kékeré kan wáyé kí wọ́n sì yẹpẹrẹ ìgbésẹ̀ tàbí ìpinnu náà lọ́nà tó lòdì pátápátá. Ó ní ọkọ̀ òun balẹ̀ pẹ̀lú àwọn èèyàn ìpínlẹ̀ òun mọ̀ pé àwọn èèyàn náà kò ní ṣe òun níbi, ṣùgbọ́n àwọn àjọ elétò ààbò gbọ́dọ̀ ṣe ojúṣe wọn.